Ya ene ohun èmi mama ndo yìí má bínú ṣọjọ́ mẹ́ta wèrè mi mo lọ school of adájọ́ o ti àwọn adájọ́ tilẹ̀ o ibẹ̀ mo lọ ibẹ̀ mo ṣe wá parí course mi mo dúró ló kárí mi dé mo cooperative but be everybody the case wọn tó bá ní case alẹ̀ àkàgbé wa because àwọn case kan gálẹ̀ bẹ́ẹ̀ wá dá sí dédé wá àjọ dá sí ní àwọn case kan mo fẹ́ dájọ́ kù wọ́n máa dájọ́ kù wọ́n ibẹ̀ easy di yẹn lásì lọ sí school bẹ́ẹ̀ ti dájọ́ ó dà mọ́ adúrú iṣẹ́ yìí mo ṣe mọ̀ easy. Bí kẹ́ẹ̀sì àkọ́kọ́ àwọn ló kọ àmọ́ kọ́nẹ̀ wá fọwọ́ kọ́nẹ̀ ẹ̀wọ̀n gbà ọkọ wọn jẹ́ àwọn òbí à ń sọ ọmọ wọn ló kọ ó wá fún ìwé kẹ́bù kọ́nẹ̀ jẹ́ that is defamation of name. Àwọn ẹ̀wọ̀n mọ̀ òfin ló bá mọ̀ òfin pé ní ká ṣẹ̀ sí òfin díẹ̀ mú la ṣe kí yẹn la study àwọn adájọ́ la study wọn. Ó ná níbẹ̀ ọkọ̀ yẹn àkọ́kọ́ gbé sókè òde kùnrin ọkọ̀ yẹn gbà ọkọ̀ náà jẹ́ fún àkọ́kọ́ mo rọ́wọ́ olúwa pẹ̀lú àwọn ọkọ̀ náà bó ṣe yàn mo rọ́wọ́ olúwa ọkọ̀ yóò yàn ẹ̀ àwọn yìí àwọn ẹ̀yìn ẹ̀wọ̀n pé òun ní ọwọ́ kéde ẹ̀wọ̀n pé náwó rẹ̀ sàn bẹ́ẹ̀ kéde ẹ̀wọ̀n ṣàkẹ́fẹ́ èmi mo rọ́wọ́ olúwa wà pé òkò ìwò ṣọ́ọ̀tì ẹ̀ sí ọwọ́ rẹ̀ sàn bẹ́ẹ̀ rẹ̀ sàn bẹ́ẹ̀ ó ti ẹ̀ mú etí sí àbúrò pé ní ẹsẹ̀ sorry wọ́n mẹ́sàn ní bọ́ra yìí ó rọ́ǹgì àmọ́ ká pè ọmọ lọ́mọ ní ọwọ́ mọ́ a pè ní ọwọ́ kéèsì wọn lálẹ́ dé àwọn yìí ó bẹ́ẹ̀ pè ọmọ náà ní ọwọ́ ìdájọ́ yìí máa mú pọ̀ ẹni for fi àwọn ká supply sí kóòtù mọ̀mọ́ ǹdó páálí indomie kọ̀ọ̀kan fún 31 days àwọn ká supply sí bí wọ́n yìí bẹ́ẹ̀ pè àwọn ọmọ ní ọwọ́ lọ́wọ́ olúwa wo bá ọkọ náà jẹ́ páálí indomie kọ̀ọ̀kan wọ́n ká supply sí bí àti mú kẹ́sì kan wá bẹ́ẹ̀ wọ́n ní lóko kọ́nà ní tún yín ó kọ́ ọ̀hún ọmọ ṣèkejì mi pé wàá mú ọkọ ọmọ náà wàá bọ̀ jẹ́ wíyọ ọmọ ló bá lọ dúwà tí wàá bọ̀ wá fọ́ yìí ọmọ tẹ́lẹ̀ wo kọ́ ọmọ jẹ́ wúrafẹ́ tí ẹ̀ já wúrafẹ́ já tí ẹ̀ nù o ìdájọ́ mi sí dédé àwọn èyí pé ọmọ ṣèkejì mi ní ọmọ ìdájọ́ mi ní fọyín náà tiẹ̀ ní lọ àálákàkọ ebè sí oko màmá Ondo o àwọn agbègbàdo síhun 10 plots ìwọ̀n ní sí ọ̀nà lájé àwọn akakọ ebè sí ìkànsí wípé ẹ̀ ń pè wọn ní ti Jésù ni ó dàgbò kọ́ ní ti Jésù ni bọ̀tì rárá wò ní pé bẹ́ẹ̀ akábò ọkọ ọmọlẹ́mọdé ó dà sàn bẹ́ẹ̀ TJ àlọ́ ó dà lè sọ ọmọ ẹ̀ ní ti Jésù ní náà kápẹ́ ní TJ dúró ẹ̀ka dùn that's the man. Oh, why you have yes, who are guilty of this offense or this charge? Èsì wàhálà. Gáàsì mọ̀mọ́ Ondo wà á ka fíìlì ẹ̀. Every month àmọ́ á ka fíìlì ẹ̀. Àtúnkí bẹ́ẹ̀ àfọ̀ yẹn o, kó kọ́ nẹ̀kẹ́. Ìyẹn ayọ̀ mi fún mi. Mọ̀mọ́ Ondo ayọ̀ ti sèmi, ó ti dé ẹ̀mẹ́dẹ́. Ìyẹn kó ẹ̀kẹ́ bọ̀ àwọn kọ́nẹ̀jẹ̀ àwọn kan o. Ẹ̀wọ̀n pé ní ayọ̀ àwọn èèmọ̀ ti lè pàdán wọn. Àwọn kan pé ní hey ṣẹlẹ̀ ó dà wúwo náà ó tún lè pè ayọ̀ 3 letter words 1 2 3 ayọ̀ wẹlẹ ó tún fò ay ìwọ yóò bẹ́ẹ̀ pè àwọn èèyàn ní ay gbóra ẹ ó mọ̀ wá ṣe bẹ́ẹ̀ wúrà mọ̀ ọ̀fẹ́ǹsì ẹ ó mọ̀ ọ̀fẹ́ǹsì ẹ àbí o ẹjọ́ yìí mo fẹ́ dákú ẹni fọ̀fin láti gbé kóṣù yàrá láti oṣù yìí títí dà December wa ká subscribe kò Mama Ondo ká subscribe sí dáta ẹ gbé bá subscribe àwa lọ bá àwọn original adájọ́ àwọn ọ̀gá mi àwọn rìfáà lọ sí ibẹ̀ àwọn ọmọ òun ẹ̀ pè ní defamation of name wé bá òkọ ọmọ lọ́mọ jẹ́ wé bá òkọ ọmọ jẹ́ tí mo bá tún gbọ́ lẹ́wọ̀n fọwọ́ bá òkọ ọmọ jẹ́ ń bẹ̀ àbí àbá gbé kéèsì ẹ wá sí ọ̀dọ̀ mi ọmọ yé mi má di sóòní ẹ.